òye wọn láyé ìyá mi ni Àjọkẹ́ aya Òjó ọmọ Àkànbí bàbá mi wá ní Àkànbí kọ́sẹ́ bẹ̀rẹ̀ àlàáfíà rárá orí báńkì bọ́ gbadélé Àjọkẹ́ Tinubu ìjọ ṣe bí wọ́n ní pé òun Àjọkẹ́ mi ní ìyálọ́jà gbogbogbò ọmọ onípò yóò máa pọ̀nyùn ní omi lólu o mọ̀mí ọlọ́tà ẹ̀yìn ọmọ àlẹ́ ikú mọ̀kànlẹ̀ ogun ọmọ ti ẹ̀yọ̀ Ìkòyí ọ̀rọ̀gùn àbọ̀ ogun tó lọ ogun àjàwẹ̀yìn onímọ̀lẹ́ alájọ kẹrù mi gbé ojoojúmọ́ amúlé bàbá wọn sún mi lọ pélé gbẹgbẹ mo gbẹjú gbẹgbẹ lálù gbogbo ìyẹwò ìgbẹ àti ìbàlẹ̀ ìbáwẹ ọjọ́ ọmọ bẹbí kan náà ìgbẹ mọ yọmi lólu ìyá mi aláta ẹ̀yìn ìyẹyẹ ọba gbogbo bá ọlọ́tà èèyàn máa lérí ikú kókó èyí ọba gbogbo àwórí ìdílé tó kó àti ìwọ̀n Ìkòyí ọmọ àgbáyò yọbí lólu ọ̀rí mọ́rọ́dì màmá mi Àṣàbí ó yá mi Àṣàbí tó báyé lẹ́tí nítorí mọ́láìlá ìyá rẹ̀ òbí kára lódò ọ̀yà olóore ni wọ́n bá máa láró tó lẹ́sẹ̀ sọ́yẹ tápà ọmọ fọmù ṣe mọ bí ní ìdàgbà ní odùgọ́dọ̀ mo mú wọlé ọ̀yà ọ̀rọ̀ ṣòǹgà wọn gbọ́dọ̀ wẹ̀yìn wò èèyàn tó wẹ̀yìn wéré àní olúwa rẹ̀ gbọ́dọ̀ wílé agbẹ́kùn òní gbowó gbogbo èèyàn tí bá ń gbowó olúwa rẹ̀ òní gbẹ̀kùn ọmọ ẹgbẹ́. ọjọ́ bá bá mi kìyà gbọ́dọ̀ bí jara lọ́dọ̀ ìyá mi ò ní lọ́dọ̀ ọmọ alárò lónìí mi lọ́nà ẹ̀sìn ẹ̀sọ́ ẹ̀dàpọ̀ mi gbèjè òdòdó mi dàpọ̀ àjẹ́ tó lé olúbísí ìyá ọba wa ti wà bí o ajílẹ̀ àjọ ọmọ àbúrò gbogbo dáa nínú àjọ. Àjọbí wa fi ìyá ọba of Iba Kingdom Chief Mrs. Fọláṣadé Tinubu Òjó àti kí gbogbo àwọn obìnrin pátápátá tó fi dórí èrè. Àjọkẹ́ adé ni mò ń wíwọ̀n Fọláṣadé Àjọkẹ́ ọlọ́mọ oníjókòó máa ń lójú yèyí ọba ìyá.